Ẹ̀jẹ̀ wa ní ẹbí wa ní ọmọ ẹni rárá. Ọmọ tó ń bínú náà ó lẹ́tọ̀ọ́ láti bínú. Ìbínú ọmọ yẹn gan jẹ́ kí n mọ̀ wípé kò sí kékeré ọkùnrin. Gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ yẹn gan bá ti ṣe oníkálukú, òun yẹn dáríjì. Àwọn ọmọ ẹ̀rẹ́ kò sí bá yẹn fẹ́ ṣe, Ọlọ́run ti ṣe. Bàbá wọn wá burú, bàbá wọn ò da, òun náà ló sì bímọ kó lè tọ́jú àwọn ọmọ yẹn, kó lè gbọ́ bùkátà àwọn. Tó lóògbé bá kú, láwọn èèyàn ní máa ṣogún, wọ́n máa dọ́gbọ̀n, a máa ṣe kinní kan fún yín, ìyà ò ní jẹ yín. Ṣé àpò sì gbóná lára nísìnyí pé ọmọ yìí ò ní jìyà. Ṣùgbọ́n bá a ṣe ń wò yìí, tó bá máa di bí oṣù mẹ́fà, ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé gbogbo obìnrin táwọn ọmọ ìbá máa bí kán má bí jálẹ̀ torí wípé màá ṣe bí ìyá kò lè dàbí ìyá, màá ṣe bí bàbá kò lè dàbí bàbá. Ever since my father left me, he did not care. He did not call. Imagine now he's calling. When he knows that someone has left, he's calling. Wọ́n dá ìgbà tó yẹ pé yẹn ti ń gúnyàn léèkánná gan láti ìgbà tó ti ṣe bí àwọn ìjọ àṣálẹ́ orin gbogbo ẹ̀ tí ọmọ olóògbé ti sọ̀rọ̀. Lásìkò ìgbà tí olóògbé wà lọ hospital, ọmọ ìyá ẹ̀ kankan ò sí níbẹ̀, ẹbí ẹ̀ kankan ò sí níbẹ̀ o. Ọ̀rẹ́ ló dúró tì í. Lásìkò tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe ilé ìgan, wọ́n sì ń bá ẹni ọ̀hún gan-an, wọ́n sì ń bá a po àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ káàdì ATM. Absolutely silent because she wants to talk to her father and her father wants to pay last respect to her daughter. So it's been not quiet. I will love you. I am not. I will love you. I am never done that. I love you. In tó ṣẹlẹ̀ yẹn, ẹlòmíì gan wo kinní yẹn gan wọ́n rò pé bóyá skit ni. Wọ́n rò pé bóyá skit ni. Ìjà níbi tí wọ́n ti fẹ́ fẹ́rú. Wọ́n fẹ́ fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Àwọn ẹ̀ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ni. Àwọn fẹ́ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ gan ló sọ nínú kọ́mẹ̀ntì kan nìkan sọ wípé ṣé ẹ mọ̀ pé àwọn ẹni tí wọ́n bá ṣe tí wọ́n ṣe níjọ́ yẹn táwọn bá ṣe wọ́n tún rá àwọn ọmọ yẹn mọ́ nìyẹn. Ṣé nígbà tó sọ pé òun tọ́jú ọmọ ni ọmọ oṣù mẹ́ta ọkùnrin tọ́jú ọmọ oṣù mẹ́ta nílé òkú dẹ̀ sí ìyá ọmọ mẹ́ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ọdún méje. Gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ yẹn gbé bá ti ṣe oníkálukú òun yẹn dáríjì. Àwọn ọmọ ẹ̀rẹ́ kò sí bá yẹn fẹ́ ṣe, Ọlọ́run ti ṣe. Bàbá wọn wá burú, bàbá wọn ò da, òun náà ló sì bímọ kó lè tọ́jú àwọn ọmọ yẹn, kó lè gbọ́ bùkátà àwọn because kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe, àbọ̀ wọn náà ló wà pa lọ́mọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ẹlòmíì ṣe tó ṣe tó ti jù báyìí mi ò lè dìde mọ́ lórí pé mo jìyà lórí ọmọ mi nìkan ni mo dá gbọ́. Tọ́kùn dẹ̀ padà yọ lẹ́yìn, ọmọ mi àpadà látọ̀dọ̀ àbẹ́ á dẹ̀ yọ lẹ́yìn lọ́mọ aráwọn èèyàn ìyá ẹ̀, ẹlòmíì látọ̀dọ̀ ìyá ẹ̀ kò ní ìbò ti rí ráwọn èèyàn bàbá ẹ̀ ó ti ń lọ ọbẹ̀. Níjọ́ tó bá gbọ́ pé báyìí ni obìnrin yẹn ní ẹ̀jẹ̀ irú wa bá dé. Ó ga o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé orí íńtánẹ́ẹ̀tì ayélujára ó ná la nítorí pé kí ni a rò pé yóò tún wálẹ̀ díẹ̀ ni bá tó ti lọ ilé òtí ẹ̀ tí ìṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ lọlẹ̀ bó tẹ̀ jẹ́ páwọn nǹkan pè fún pé tó kú ọ̀run bá ti kú ẹ jẹ́ kó máa lọ arúgbó tún lè di lọ́wọ́. Ẹ̀yin náà ti mọ ibi tí mò ń bọ̀rọ̀ mi lọ. Orí ọ̀rọ̀ eléyìí tó ta kókó tí àwọn èèyàn gbẹ́nu sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni lórí ọ̀rọ̀ olóògbé olórin ẹ̀mí Bùnmi Akínláàánú. Òun náà ni lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ tó ti sọ̀rọ̀ àwọn èrò wọn lẹ́mu ìsọ lẹ́ẹ̀kan á mú wá fún yín ṣùgbọ́n bí mo ní kí n ti mú ọ̀rọ̀ yìí nítorí pé ẹ jẹ́ kí n ṣe báyìí. Ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú kí ènìyàn jẹ́ni tó súnmọ́ ìdílé kí èèyàn tó dájọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan lórí ayélujára gan tí wọ́n ń sọ ní àwọn kọ̀ọ̀kan pé ọ̀rọ̀ yìí èèyàn lè gbẹ́nu sí torí pé ọ̀rọ̀ ìdílé ni. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tó yẹ pé kò wọ́n sáwà ṣùgbọ́n torí pé àwọn ń káàánú ìkáàánú yẹn ẹ̀kọ́ tó yẹn bá ti ń káàánú ìgbà míì máa ń rúbò èèyàn lójú èèyàn ò ní mọ ibi àti hùwà sí
ìyá wò pé ẹnìkan ló jẹ̀bi ẹnìkan ló jàre. Bẹ́ẹ̀ làwọn kan náà bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ gbáre fẹ́nìkan kí èèyàn dúró pẹ́nìkan ló ń dúró tí èèyàn gbẹ̀bí fẹ́nìkan níbi sọ̀rọ̀ yìí dé dúró. Ṣùgbọ́n báwo gan lọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ náà? Nígbà tí wọ́n kéde ikú olóògbé akọrin yìí Bùnmi Akínàánú, ọ̀pọ̀lọpọ̀ ló bá lójijì torí pé àwọn èèyàn tí ẹ̀rọ kó lè yá báyìí, kódà èèyàn tí ẹ̀rọ kúrò rárá. Nígbà tí wọ́n wá ti rí bó ṣe rí yìí, àwọn tí wọ́n máa ń ṣe àkóso nínú ẹgbẹ́ olórin nílẹ̀ yìí wọ́n jókòó, wọ́n ṣèpàdé, wọ́n sì mú ọjọ́, wọ́n sì tẹ̀wé jáde gbogbo tí wọ́n nílò wọ́n ti ṣe kó tó di pé a padà gbọ́ wípé ìgbà tán mú yẹn o pé kò ní ṣẹlẹ̀ mọ́ torí pé àwọn ẹbí fẹ́ ṣe nǹkan kankan. Lórí ìyẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ o, ṣùgbọ́n ó tún gẹ́gẹ́ mo sọ ó tún ẹni tí ó bá máa ganu sínú ọ̀rọ̀ yìí á jẹ́ni tóun náà wà nínú ilé torí tó ò bá sí nínú ilé fi ọgbẹ́ ganu sí béèyàn bá súnmọ́ wọn kéèyàn fọwọ́ ganu sí má jẹ́ kí ìkáàánú kó bò wá lójú. Oríṣiríṣi ló ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n sọ apá alákọ̀ọ́kọ́. Apá kìíní ṣe mọ̀ pé kéèyàn tó lè gbé obituary jáde kẹ́ tí wọ́n lè mọ́jọ́ tí wọ́n fẹ́ sin yóò ní í ṣe pẹ̀lú pé fámílì àwa ń bẹ. Torí àwọn bloggers kan ti ń kọ́, àwọn commenters kan náà tó ń dá sọ̀rọ̀ náà ti ń sọ pé wọ́n fẹ́ sin òwò ṣáàṣì mọ̀ fún akútẹ́lẹ̀ ni wọ́n fẹ́ sin òkú olókùn lẹ́yìn fámílì ẹ̀. Èyí náà ti mọ̀ pé nílẹ̀ yìí tó fi dókè òkun kò possible. Ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìjókòó tí wọ́n ń ṣe ìjókòó bí gbogbo nǹkan ó ṣe lọ yìí, ẹnìkan tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé nínú ẹbí wa mẹ́rin ó kì í ṣe pé ẹni tó olóògbé náà jẹ́ ẹni tó dàgbà púpọ̀ lábẹ́ condition gidi gan irú age yẹn àwọn ẹgbẹ́ wọn wọ́n á tún fọ̀ wọ́n lè mọ̀ àwọn family tí wọ́n tó jẹ́ royal family àwọn tó wọ́n ti mọ̀ àwọn náà máa lọ ṣèpalẹ̀ mọ́ ẹ̀. Ṣùgbọ́n lá pé ẹni jẹ́ nìkan tó jẹ́ wípé ìlú mọ̀ọ́ká táwọn èèyàn fẹ́ràn Bùnmi Akínàánú nílẹ̀ yìí òun náà ló ṣe rí báyẹn. Ẹni yẹn ó ti bá wọn jókòó, gbogbo ìjókòó tí wọ́n jó ló ti wà náà ti sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ti arrive sí ọjọ́ tí wọ́n fẹ́ mú pé ok ṣé iná mọ̀rú ìjókòó tí èèyàn máa ń jó kéèyàn fẹ́ ṣe wedding gan ọ̀ kéèyàn fẹ́ ní ètò kan tó fẹ́ ṣe láàrin ẹbí, ìjókòó yẹn lè má jẹ́ ìjókòó sí ìjókòó ọjọ́ kan kí wọ́n tó débi tí wọ́n dé tí oníkálukú sì ń ṣe bí ó ti dáa, wọ́n fẹ́ sanwó ilé, wọ́n fẹ́ gba bíi. Ṣùgbọ́n ẹ̀yìn ọ̀rẹ́yìn náà ni ẹni tó bá wọn jókòó tó padà wá tó tún wá sọ wípé kan ní sùúrù náà pé àwọn ẹbí ló máa ṣe nǹkan kan nínú ọ̀rọ̀ yìí. Gbogbo yín náà lè ti gbọ́ mi ìfẹ́ máa ṣe àtúnwí ṣùgbọ́n mo fẹ́ máa tò ní ìpele kó lè yé wa. Tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ agbẹnusọ fámílì náà lórí BBC Yorùbá tí wọ́n sọ̀rọ̀ níjọ́ tí wọ́n ń ṣe àṣálẹ́ orin onígbàgbọ́ àti àwọn ìyẹn tí wọ́n máa ń ṣe fún àwọn tó ti kọjá lọ tó wà nínú ilé amúlùdùn. Òun náà lẹ́ni ẹ ti sọ pé òun fúnra ara àwọn olùwò yẹn nígbà tó ń rọ́bì tíráì lòun wò pé nígbà òun náà ti ń ṣe lé tó ń dẹ́pọ̀ ìyàwó tí àwọn òun mọ̀ sí òun wá fúfú wá pé ẹni tó jẹ́ ńlọ wọn àgbà yẹn ẹ̀gbọ́n olóògbé pé báwo ló ṣe jẹ́ ẹni ẹ sì ṣàlàyé fáwọn ti ṣe báyìí àwọn ti ṣe báyìí. Ẹni yẹn agbẹnusọ yẹn ló wá gbé àmọ̀ràn kalẹ̀ pé ó yẹ káwọn lọ sọ fún mi báyìí káwọn ṣe báyìí ìyẹn ló fà á tí ẹni ẹ̀sùn padà sọ fáwọn èèyàn pé pẹ́jọ ọ̀rọ̀ ẹbí kí wọ́n mú ọ̀rọ̀ ìdání. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yẹn ó tún wá ní ẹni tí ó bá tó fẹ́ ganu sí pé ń sọ látàárọ̀ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà nínú ilé. Lásìkò ìgbà tí olóògbé wà lọ hospital ọmọ ìyá ẹ̀ kankan ò sí ńbẹ̀, ẹbí ẹ̀ kankan ò sí ńbẹ̀ o, ọ̀rẹ́ ló dúró tì í, alájọṣe ló dúró tì í. Ọ̀rọ̀ náà wà lórí yẹn nítorí pé lásìkò tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe ilé gan wọ́n sì ń bá ẹni ọ̀hún gan wọ́n sì ń bá a po àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ káàdì ATM gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe wà. Kété tólóògbé gan dákẹ́ òun náà lẹni tí ó dúró tì lọ hospital gan náà ti bí àṣẹ lóyìnbó ti break down òun náà land hospital ni.
àwọn ọ̀rọ̀ kéékèèké méjì kí n lọ jìnnà nínú yẹn náà. So ọ̀rọ̀ yẹn kó nǹkan sínú tó pọ̀. Tá bá tún wá wo fọ́nrán yìí náà, àwọn tó jẹ́ ẹbí ní agbọn tó lóògbé, mi ìfẹ́ mẹ́nu lọ́bẹ̀, ṣùgbọ́n gbogbo àtàjọ́ lọ́gbọ́n pípé ọmọ Nàìjíríà rere á mọ̀ pé ibi tó bá gún kò ní máa sáwọn nǹkan kan, ẹnìkan sọ tiẹ̀ bí, ẹnìkan mú tiẹ̀ bí, ṣùgbọ́n kò sí fámílì tí ò ní tiẹ̀ náà. Àwọn tó sì wá tán jẹ́ ẹbí bàbá, ọ̀pọ̀lọpọ̀ ló tún sọ wípé ṣé ojú ọ̀lẹ́ kan máa ṣe introduction, wrong place ní writing at the wrong time. Ó ní wọ́n ṣe nǹkan tó tọ́ nígbà tí ò tọ́, ó ní nǹkan tí wọ́n ṣe lóòótọ́ ohun tí wọ́n ṣe ò tiẹ̀ tọ́ rárá, ṣùgbọ́n wọ́n dá ìgbà tó yẹ pé yẹn ti ń gúnyàn léèkan náà gan láti ìgbà tó ti ṣe bí àwọn ìjọ àṣálẹ́ orin gbogbo ẹ̀ tí ọmọ olóògbé ti sọ̀rọ̀. Òwe làwọn náà ti mọ̀ pé àwọn náà wà níbí káwọn náà tiẹ̀ wí nǹkan kan, ṣùgbọ́n ọgbọ́n ni wọ́n fi lọ mọ́ wọn lọ́wọ́ ń dọ̀yìn. Wọn à rí ọ̀rọ̀ sọ, wọn à rí wọn bá sọ̀rọ̀ títí tọ́rọ̀ yẹn fà á dé pé Àníkẹ́ tó sẹ́ni ìṣe àfẹ́ sọ̀rọ̀ kan. Ó wá dàbí fíìmù àgbéléwò. Àwọn nǹkan kéékèèké tó lọ láàárín yẹn lèmi ṣènàná fún yín yẹn, tó jẹ́ pé tí ò bá jẹ́ pé ẹni tó súnmọ́ èèyàn ò lè mọ̀ fáwọn nǹkan yẹn náà wà. Ṣùgbọ́n kò sí nǹkan tí èèyàn lè sọ báyìí nítorí ẹni tó ti sùn. Èèyàn gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ kó ròkun gbàgbé. Ó lè má ròkun gbàgbé. Àsìkò rèé fáwọn àgbààgbà nínú ilé orin, àwọn àgbààgbà nínú ẹbí láti dìde. Láàárín àwọn méjèèjì yẹn kò sí báyìí fẹ́ ṣe é. Bàbá ọmọ náà ló pàpà lọ́mọ. Èrè sọ pé báwo ni tàwọn ẹbí ìyá ọmọ ṣe jẹ́. Àsìkò láti jókòó òun lè jẹ́ fún wọn. Gbogbo tí mò ń wí jáde yìí ó wà nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ kọ sórí ayélujára. Nínú díẹ̀ náà àwọn ọ̀rọ̀ yẹn màá dìídì kà fún yín nísìn tí ẹ máa gbọ́. Ìjókòó láàrin ẹbí tí wọ́n gan àwọn ẹbí olóògbé, wọ́n láti jókòó gẹ́gẹ́ bí ẹbí tọ́rọ̀ wọn bá ti gún, tẹ́lẹ̀ náà gún, títa àwọn ẹbí ọkọ olóògbé náà gún. Nítorí wípé in tó ṣẹlẹ̀ yẹn, ẹlòmíì gan wo kinní yẹn gan wọ́n rò pé bóyá skit ni. Wọ́n rò pé bóyá skit ni. Ìjà níbi tí wọ́n ti fẹ́ fẹ́rú wọ́n fẹ́ fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Àwọn yẹn láwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ ni, àwọn fẹ́ ṣe ni. Ọ̀pọ̀lọpọ̀ gan ló sọ nínú kọ́mẹ̀ntì kan, nìkan sọ wípé ṣé ẹ mọ̀ pé àwọn ẹni tí wọn bá ṣe tí wọ́n ṣe níjọ́ yẹn, táwọn bá ṣe wọn tún ráwọn ọmọ yẹn mọ́ nìyẹn. Èèyàn ò dẹ̀dà bí Ọlọ́run. Káwa láwọn náà láwọn àgbàlagbà kan tó tẹ̀lé wọn náà ni. Bóyá ni àwọn àgbàlagbà ni ìbá máa tún fún wọn lọ́pọ̀ ẹ̀ṣá ní sùúrù. Torí pé tí ìbá ṣe pé bóyá àwọn méjèèjì gan ọ̀rọ̀ yẹn wọ́n lè tó ń tẹ̀yàn lè bẹ̀rẹ̀ sí lura wọ́n bẹ̀ sí. Ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí ọ̀rọ̀ ẹbí tó yẹ kí wọ́n ṣe ní tùnbí ìmọ̀ ni àwọn kan náà níwòye tí wọn òun náà nìyẹn. Ọkọ olóògbé náà jáde lórí ètò kan, èyí kúrí courtroom. Ó sọ̀rọ̀ kó tó jáde àwọn èèyàn ní kò lè sọ̀rọ̀, kò lè rí nǹkan kan sọ. Ọ̀pọ̀lọpọ̀ ní kí ló fẹ́ sọ, kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀, èèyàn burúkú ni. Nígbà tó sọ̀rọ̀ kalẹ̀ táwọn èèyàn tún ní ó ti sọ̀rọ̀ jù. Wọ́n tún ní ara ọ̀rọ̀ tó sọ lórí ọkùnrin tó bá ti ń sọ̀rọ̀ bẹ́yẹn irọ́ máa wà ní ọ̀rọ̀ ẹ̀, ẹ̀hún gangan ní problem nìyẹn. Bẹ́ẹ̀ làwọn kan ní Ọlọ́run ló mà ní kọ́kùnrin yìí sọ̀rọ̀. Ẹ ti mọ̀ ọ̀rọ̀ ayélujára, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo èèyàn máa gbẹ́nu sí ni pé ọ̀rọ̀ yìí ti wà lórí ayélujára tẹ́lẹ̀. Ìyẹn ṣe láǹfààní ọ̀rọ̀ tí yẹn yọ gbọ́ ni má jẹ́ kẹ́yìn gbọ́. Àwọn èèyàn tí ẹ̀ ní wá òun tó báyìí. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ fi ọ̀rọ̀ igbó ni wípé ká ní gómà gangan náà àwọn ni wọ́n ṣagbátẹrù ètò yẹn, bóyá gbogbo kìíní ìgbà ìbá tí hàn tó báyìí. Ṣùgbọ́n àìlọ́wọ́ sí yẹn, torí pé àwọn ihò kéékèèké kan wà táwọn fámìlì méjèèjì òjókòó kan jọ dí, òun ló jẹ́ kí gbogbo èèyàn sáyé. Torí gbogbo nǹkan tá à ń gbọ́ yìí kò tiẹ̀ yẹ kó jáde síta rárá.
yóò gbé bí mo rò pé bẹ́ẹ̀ bí ìyàwó ṣe fẹ́ kán rọra ṣe ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé lẹ́nu ìgbà tí wọ́n ti gba ọmọ yẹn láàyè láti sọ fáwọn èèyàn wípé bàbá àwọn ò jà sáwọn tó tún fẹ́ fi àkàwé kan wé ọ̀rọ̀ nígbà kan gbọ́n bóyá Ọlọ́run ọba ló ṣe é tí òrí ọ̀rọ̀ yẹn sọ jálẹ̀ ìbáwọn àgbààgbà náà wà bẹ́ẹ̀ àwọn nǹkan tí mo rò pé ó rẹ̀ kó ti ń jẹ́wọ́n nígbà kó máa múrò kí ní ìṣẹ́ pé nǹkan tó ń sọ mi ìfẹ́ bá wọn dá sí ìgbìyànjú ṣùgbọ́n mọ̀ pé àwọn olóyè ibẹ̀ yẹn ti yé wọn tí wọn bá lè gba máìkì lọ́wọ́ ọmọ yẹn pé kó má sọ ń bẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ ó sọ tán ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ṣe òun gan Ọlọ́run kàn ràn lọ́wọ́ kò rí sọ ẹ wò ó pàkàsọ ọ̀rọ̀ àwọn èèyàn tó wà papọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú wípé wọ́n ti sọ àti gbọ́ ṣùgbọ́n ká ní pé olóògbé wà láyé ni òun náà ò bá jáde sọ̀rọ̀ pé ẹ wá mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ gẹ́gẹ́ bọ́kọ rẹ̀ náà ṣe jáde tó sọ ohun nǹkan tí wọ́n sọ kalẹ̀ yẹn ẹlòmíì gbọ́ mi ń bẹ̀ ṣé nígbà tó sọ pé òun tọ́jú ọmọ ni ọmọ oṣù mẹ́ta ọkùnrin tọ́jú ọmọ oṣù mẹ́ta lókè òkú dẹ̀ sí ìyá ọmọ ń bẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fọdún méje àwọn kan bó máa ṣe pé pẹ̀lú orúkọ àwọn èèyàn tó dá àtàwọn nǹkan kankan tó sọ ẹ wá imagine ẹ jẹ́ ká rò ó kó ló gbé wà láyé òun náà láàrin yẹn mọ̀ kó náà lọ́rọ̀ tó fẹ́ sọ tó jẹ́ pé táwọn bàtà bá tún gbá ní ọkùnrin náà iná ò lè sùúrù ṣùgbọ́n bó ṣe fẹ́ jẹ́ àti bí àdúrà táwọn èèyàn ń gbà fún kọ́rọ̀ yẹn já síbi ibi tó dáa òun ni wípé mi ì lè sọ lọ́rọ̀ tèmi gẹ́gẹ́ bí a ṣe rí tá a kà lórí ayélujára náà ni wọ́n ní ọmọ láyé yìí ìtọ́jú ọmọ tó lóògbé bá ti kú àwọn ọ̀jọ̀gbọ́n náà sọ ọ́ tó lóògbé bá kú láwọn èèyàn ní máa ṣogún wọ́n máa dọ́gbọ̀n a máa ṣe kinní kan fún yín ìyà ò ní jẹ yín ṣe àpò sì gbóná lára nísìnyí ọmọ yìí ò ní jìyà ṣùgbọ́n bá a ṣe ń wò yìí tó bá máa di bí oṣù mẹ́fà àwọn kan ti pòṣì bẹ́ẹ̀ wọ́n ní oṣù mẹ́fà kù àwọn ọmọ yẹn á ti máa mọ mí ní pé ẹ wá o torí kò sí bóyá ìfẹ́ ṣe láyé ráìtì kan wà tó lọ́wọ́ máa ń fún ọmọ lọ́dọ̀ òbí ó lè jọ sí wọn lọ́rùn ìgbà kò sí bọ́n ṣe jẹ́jẹ́ rẹ tó kò sí bọ́n ṣe papọ̀ mọ́ bàbá àti ìyá tó bá dé stage kan ọ̀gá máa mọ̀ pé àlàfo yẹn ṣì wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé gbogbo obìnrin táwọn ọmọ ìbá máa bí kán má bí jálẹ̀ torí wípé màá ṣe bí ìyá kò lè dàbí ìyá màá ṣe bí bàbá kò lè dàbí bàbá kí wọ́n parí ọ̀rọ̀ yìí òun náà ni lórí ọ̀rọ̀ yìí pé mo ń sọ lọ àwọn bloggers tó jẹ́ pé ẹ̀yin náà ọ̀rọ̀ tó ń lọ ni ó dẹ̀ lẹ́tọ̀ọ́ láti sọ opinion yín nípa ẹ jẹ́ ká farabalẹ̀ torí pé ọ̀gbẹ́ni kan ó kọ mi dárúkọ ẹ̀ kọ write up kan ó ní ká wo ọmọ olóògbé bó ṣe ń jájú mọ́ bàbá ẹ̀ ó kígbe mọ́ bàbá ẹ̀ ó ní ó lé bàbá ẹ̀ kúrò níbi ìsìnkú ìyá ẹ̀ ìgbà tí mo wá wò dáadáa mo wá rí pé ẹni yìí kì í ṣe Yorùbá ṣe mọ̀ kò ń ṣèdè ẹ̀ ṣò náà kàn ń wá sí mú bí tó náà wò nínú mọ́ra wọn gbogbo èèyàn ló mọ̀ pé kò sí bàbá ọmọ ń bẹ̀ bàbá ọmọ ló pè lórí ikọ́ kò sí bàbá ọmọ ńlé rárá àwọn ibi bàbá ẹ̀ tí wọ́n ń fẹ́ láti máa àwọn tí wọ́n ń block wọn láti rí wọn láti ti bá wọn sọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ kan kí wọn àwọn ni ọmọ ń sọ pé no òun ò fẹ́ tán ní ọmọ ìbò fẹ́ bò kọ̀ ẹ̀jẹ̀ wa ní ẹbí wa ní ọmọ ẹni rárá ọmọ tó ń bínú náà ó lẹ́tọ̀ọ́ láti bínú ìbínú ọmọ yẹn gan jẹ́ kí n mọ̀ wípé kò sí kékeré ọkùnrin torí pé tí wọ́n bá ń bi àwọn ọmọ yẹn léèrè náà bóyá ṣé ká sọ pé láàárín ìgbà tí bàbá wọn tó ti láàárín ìgbà tí màmá wọn tábà ní ká sọ pé láàárín ìgbà tí màmá wọn ṣàìsàn yẹn ni tójú wọn ti rí yóò ti pọ̀ tá a bá fẹ́ kọ nǹkan jẹ́ ká gbàgbọ́ yé tá a bá gbàgbọ́ yé ká jẹ́ kí àwọn tó gbàgbọ́ yé kí wọ́n ṣàlàyé fún wa àwọn bàbá jẹ́ kọ́rọ̀ yẹn kó máa dàpọ̀ láti bọ̀ bàbá ọmọ ti sọ̀rọ̀ ní ìsìn oríṣiríṣi láti ń gbọ́ wọn ká kó sí lọ́kọ́ tiẹ̀ báyìí ní o báyìí ló sọ o àwọn yẹn ti ń fi opinion tiwọn sílẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀
n tó ṣe ẹni má gbé ọkùnrin má gbé ojú ọkùnrin lójú ẹ̀rí tó báyìí ẹlòmíì ní ó ti sọ̀rọ̀ ju o ọkùnrin wa rojọ́ tó báyẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kejì kan ṣe sọ, Yẹmí TPX, ó ní wọn bá tètè má jẹ́ kí àwọn èèyàn kan rán yẹn ga nígbà tó rán yẹn ti di bẹ́yẹn gan ti kọ́ni kálukú paná kámẹ́rà ẹ̀. Ọkùnrin tó ṣe agbẹnusọ ẹbí wọn náà gbìyànjú ṣùgbọ́n agbára ẹ̀ ká mọ́ ni. Káwá ni wọ́n mọ̀ kó máa dì báyẹn gan ni irú bó ṣe ṣalúkóró wọn yẹn náà ti jọ jókòó mẹ́kànlá ìwá yẹn báyìí wọ́n ti sọ̀kò dé di bẹ́yẹn tó máa fẹ́ lura wọn lẹ́yìn ètò wọ́n lè wá bọ́ṣọ kọ́ bọ́ bàtà kan bu àgbádá kan lura wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n fààyè lẹ̀ fún dialogue bẹ́ẹ̀ lóyìnbó jókòó sọ̀rọ̀ kó jẹ́ pé káwọn tiẹ̀ fẹ́ ṣèké pẹ̀lú wọn ní ṣùgbọ́n ẹ̀wà òwe ní báyìí láfi kórè irú ọ̀rọ̀ kìíní àfẹ́ báyìí. Ṣùgbọ́n nígbà tọmọ yẹn ti lanu tó ti sọ yẹn ibi tó ti sọ yẹn tẹ̀lẹ̀ tí wọ́n ń tẹ̀fẹ̀ káwọn ọmọ yẹn tẹ̀ tún fọwọ́ pé wọ́n sẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ni mọ̀ pé bẹ́ẹ̀ làwọn ti rò pé ó dà pé jàgbó ló máa tán ṣòro kìíní yìí torí àwọn wà ń bẹ àwọn náà fẹ́ ṣẹ̀tọ́ ẹ̀jẹ̀ àwọn làwọn ọmọ. Èyí tí mò ń sọ náà ni wípé àwa tá à ń ṣàkọsílẹ̀ kí ni àwa tá à ń dà á tá à ń ṣe ìjíròrò lórí ẹ̀ kí a mọ nǹkan tí a fẹ́ sọ lé ọ̀rọ̀ yìí lórí ká má fi kún ká má exaggerate ẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ lóyìnbó kọ́rọ̀ ìkó lè tán lẹ̀. Ibi tó yẹ ká gbogbo wa wà ní ìsìn ni wípé báwo ni o ṣe fẹ́ dá ìmọ̀ràn wo lálẹ́ fún wọn. Àwọn náà wọ́n wà online ẹnìkan tiẹ̀ fún ẹbí ìyàwó nímọ̀ràn ó ní bóun ṣe ń rí nínú àwọn kọ́mẹ́ǹtì tí ó wà níbí ẹni bóun ṣe ń rí fámílì ìyàwó gan wọn gún ẹnu wọn ò kò wọn rí lè jọ ṣe ló jẹ́ kí gbogbo yẹn kó yọ sílẹ̀ bẹ́yẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá di ìtọ́rọ̀ wà báyìí torí for the sake of àwọn ọmọ olóògbé gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bá tiẹ̀ ṣe oníkálukú òun yẹn dáríjì àwọn ọmọ ẹ̀rẹ́ ìṣòwò yẹn fẹ́ ṣe Ọlọ́run ti ṣe bàbá wọn wá burú bàbá wọn ò da òun náà ló sì bí wọn kó lè tọ́jú àwọn ọmọ kó lè pọ̀ bùkátà àwọn because kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe bàbá wọn náà ló wà pa lọ́mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ẹlòmíì ṣe tó ṣe tó ti jù báyìí mi ò lè dìde mọ́ lórí pé mo jìyà lórí ọmọ mi nìkan ni mo dá gbọ́ tọmọdé padà yọ lẹ́yìn ọmọ mi àpadà látọ̀rọ̀ àbẹ́ adé yọ lẹ́yìn lọ́mọ aráwọn èèyàn ìyá ẹ̀ ẹlòmíì látọ̀dọ̀ ìyá ẹ̀ kò ní ìbò ti rí ráwọn èèyàn bàbá ẹ̀ ó ti ń lọ ọbẹ̀ níjọ́ tó bá gbọ́ pé báyìí ni obìnrin yẹn ní ẹ̀jẹ̀ irú wa bá dé ilé ayé ni ẹ̀jẹ̀ ni ọmọ yẹn lè ti fi wọ́n sẹ́mi títí gbọ́ tó bá dé agbọ̀n kan ní láìbì ó náà pé àwọn èèyàn mi náà lélẹ́yìí náà. So ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn náà ni àwọn èèyàn fi sílẹ̀ lórí ayélujára bọ́rọ̀ yẹn ṣe rí ẹlòmíì nínú experience tiẹ̀ nítorí èyí lọ́dọ̀ ọkùnrin ló fi ń kọ tiẹ̀ ló fi ń react ẹlòmíì nítorí èyí lọ́wọ́ obìnrin òun náà fi ń react lórí ohun tó ń ṣẹlẹ̀ sẹ́lòmíì lọ́wọ́lọ́wọ́ àti nǹkan gbọ́ lẹ́lòmíì fi ń react. Ṣùgbọ́n àdúrà wa náà ni pé kí Ọlọ́run kí ó bá wọn yanjú gbogbo ọ̀rọ̀ tó bá wà lórí ọ̀rọ̀ yìí lórí òpó ìjíròrò Kí la rí gbọ́ live tv lórí YouTube wa lórí ohun tí àwọn èèyàn sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe ń lọ àwọn èèyàn sọ̀rọ̀ níbẹ̀. Rizzo Becky Stores wọ́n ní she's not here wọ́n ní ẹni ọlọ́lọ́ọ̀gbé ò sí níbí láti sọ èrò tiẹ̀ Ọlọ́run ló mẹjọ dá may God rest her soul. Bẹ́ẹ̀ náà ni Divine International ó ní ṣé àsìkò tí ó gbóná lára àwọn fámílì àwọn ẹbí tí wọ́n ń ṣọ̀fọ̀ lọ́wọ́ ṣé àsìkò ẹlẹ́yẹkẹ́ nìkan wá dé ká máa ṣe introduction wọ́n ní rárá wọ́n ní kò bójúmu rárá kò tiẹ̀ sí bẹ́ẹ̀ fẹ́ sọ kò dáa ní tí ò dáa ni. ẹni ó ní Teresa Olútìmílẹ́yìn ó ní nínú ìwòye àwọn ó ní tí ọkọ ìyàwó ìyẹn bọ̀dá Rótìmí Adéoyè ìyẹn ọkọ bàbá àwọn kápẹ́ ní bàbá àwọn ọmọ yìí
wọ́n tó bá tiẹ̀ ní nǹkan kan láti sọ kì í ṣe lẹ́bàá bojì, wọ́n ní kò ń ṣe ẹ̀bà bojì rárá, wọ́n ní last honour tí wọ́n fẹ́ fi erúfẹ́rú mi sọ lẹ́ẹ̀kan tí wọ́n fẹ́ fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀, ó ní olóyè káwọn ọmọ yẹn ni wọ́n yẹ kí wọ́n ṣe láyọ̀ àtàlàáfíà, kò yẹ kí àwọn èèyàn kankan bírú àwọn aunties, àwọn àbúrò àtẹ̀gbọ́n àwọn àbúrò bàbá wọn tí wọ́n wá ṣe ìtàgé tí wọ́n ṣe lé ibi ẹgbẹ́ bojì yẹn, wọ́n ní kò bójúmu rárá o. Wọ́n ní torí pé téèyàn bá fi sọ pé òun fẹ́ parí ìjà àbí ẹ fẹ́ ṣe intro mímọ̀ kankan, wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn, ìṣe ìbàbòjì, wọ́n ló yẹ kí wọ́n lo ọgbọ́n. Wọ́n ní kò sí ọgbọ́n kankan nínú nǹkan tá a ṣe pé ọgbọ́n ló yẹ kí wọ́n lò láti ṣe èyí. Ẹnìkan ní at Joyce 9483, wọ́n ní God bless you. Wọ́n ní this ẹ̀jẹ̀ tún tán sọ, wọ́n ní eléyìí gangan, wọ́n ní oníwòye mi gangan nìyẹn. Wọ́n ní kì í ṣe àsìkò tí wọ́n ń gbé ìyá yìí tí wọ́n gbóbìnrin yẹn fẹ́ gbé wọlé, òun náà ni kí wọ́n bẹ̀rẹ̀ irú àwọn nǹkan ṣe yìí. Wọ́n ní bàbá ní káwọ́ ó ti tóbi ọ̀sẹ̀ méjì tẹ́lẹ̀ náà ti papòdà báyìí. Wọ́n ní àsìkò wà, ṣùgbọ́n kí lóde tí wọ́n lo kí ni o, kí lóde tí wọ́n jókòó kí wọ́n jọ sọ̀rọ̀ kásìkò tí ó dé. Òun náà lè bí náà sọ lẹ́ẹ̀kan pé ìbẹ̀lẹ̀ ti mọ̀ pé àwọn nǹkan kan wà tí ò yẹ kó ṣẹlẹ̀, àwọn kan wà tẹ́lẹ̀ mọ̀ tó kò bójú mu, wọ́n tó pé èèyàn ò sí ń bẹ̀, èèyàn mọ tó fa ìlàfó yẹn, èèyàn lè sọ̀rọ̀ púpọ̀ lé lórí. Bẹ́ẹ̀ ni kódà báwa gan mọ̀ èèyàn náà láti máa wòran náà ní àwọn nǹkan kan ṣẹlẹ̀ àwọn nǹkan yẹn fi wáyé. Ẹni ní at Adétúnjí Adéyanjú 3388 lórí ìkànnì ayélujára YouTube Kílárí Gbọ́, wọ́n ní Ọlọ́run á bá mi bùkún yín. Wọ́n ní ohun táwọn kan lè sọ náà nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin, wọ́n ní ìgbà ojú yín wise up, men wise up. Bí wọ́n ṣe kọ́ tiẹ̀, it's very possible 100%. I'm a living example whereby my husband left me with 4 children, 4 good boys since 2001. Ẹni tó ń sọ̀rọ̀ yìí Ìṣọ̀lá Adébísí ni. Till date he ran and follow an old woman who has already had 9 good children in her previous marriage. Marriages gan ni wọ́n kọ́ pa. Wọ́n lọ́pọ̀ àwọn fi àwọn lẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin làǹtìlanti mẹ́rin, ó sì sátẹ̀lé mọ̀mọ́ tó tún jẹ́ wọ́n ní old woman náà pé tó ti ní àwọn ọmọ, wọ́n lọ sátẹ̀lé lẹ́sìn pé yẹn jẹ́ kọjá ìṣeré mú eléyìí mọ́ nǹkan kan ti ilé àti mílíọ̀nù mẹ́ta sí nǹkan kan ọkùnrin ní nǹkan àbọ̀là ṣe nǹkan tó wáyé wá ṣe ń tiẹ̀ nìyẹn. Oríṣiríṣi ni àwọn comments eléyìí tí àwọn èèyàn fi sọ, àwọn èèyàn fi ara wọn ṣe example kó lè dá náà ni. Àwọn kan bí pé ní àwọn kan comment ẹ̀ tí mi ìfẹ́ sọ, àwọn kan bí pé àwọn kan take side ni, àwọn kan nígbàgbọ́ mo yẹ sọ wípé ó yẹ kán já ṣàfẹ́ bí sílẹ̀ kí wọ́n jọ settle ẹ̀, àwọn náà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ara wọn oríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí. Kò ní ju báyìí lọ lórí ìkànnì Kílárí Gbọ́ lórí ọ̀rọ̀ tó ń lọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tàjọ ṣiṣẹ́, Táíwò Àtọ́lágbé lórúkọ mi. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni ẹlẹ́nu ìlú gbà ṣe wá ṣe o, ọmọ wọn ò ní dọmọ náà, aya wọn ò ní daya láya. Inú ọdún yìí wọn ní ránṣẹ́ ìbànújẹ́ sọ ní bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa. Ó tún di ìgbà míì ọjọ́ rẹ̀ lórí ètò yìí. Táíwò Ògúntìdé Àtọ́lágbé lórúkọ mi. Kó tó dìgbà náà nǹkan o, eré ayọ̀ tí mo fi yín sí òun náà ni wọ́n pàpà bá yín lórí ìkànnì. Ó dìgbà.